يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أدوبة فمالون أشيء فمو نبوة محمد صلى الله عليه وسلم مكي بواتي àwọn bílà rẹ̀ wà bínú pé ó yá díẹ̀ torí ní jímọ̀ àlẹ́fẹ́ lọ kí jímọ̀ ọ̀nà pé jímọ̀ lẹ̀ yóò dàbí jímọ̀ Èkó àmàdébẹ̀ nígbà tó bá fẹ́ gbé ẹ̀nà dúró ọmọ Nàìjíríà làwọn aṣàánú wa ń lò yẹn. Now gẹ́gẹ́ bí ètò wa tá à ń bá bọ̀ kí tànà tó jáwọ́ òrìṣà ẹ̀kọ́ lórí ìṣẹ̀ṣe àti òrìṣà ẹgbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àlàyé la pè áwò pé àlàyé yẹn kò kún tó kama à ń dára lẹ́kọ̀ọ́ ni so that ẹni tí ó fẹ́ ṣe nǹkan á lè mọ tó ń fẹ́ ṣe. Ó dẹ̀ jẹ́ kó yọ wá pé lórí ètò yìí àìka Kùránì bí o àdẹ̀ kí ń ka àdíìsì àìka Bíbélì àyè sọ̀rọ̀ Muhammadu àyè sọ̀rọ̀ Jésù ọ̀rọ̀ tá à ń sọ specifically ni ọ̀rọ̀ ń pa Yorùbá ìṣẹ̀ṣe wa àti òrìṣà and ètò tá a ṣe níjẹta ni mo fẹ́ gbọ́rọ̀ lọ sórí ẹ̀ láàárọ̀ yìí. Èjì Ẹdẹ lẹ́yìn tó sọ̀rọ̀ yẹn ìgbà tá à ń sọ̀rọ̀ nípa èṣù sọ̀rọ̀ nípa èṣù ẹ̀rẹ́ ìpẹ́ nìkan náà wọlé Prince a fẹ́ sọ̀rọ̀ nípa symbol ká lè mọ ibi tí àwọn ọmọ Oòduà tó kù sí gan mi fẹ́ lóbi tó gọ̀ sí tí wọ́n kù sí. Ẹ pé gbogbo nǹkan ló máa ní symbol gbogbo nǹkan ló máa ní symbol nfẹ́ mo lè tú symbol yẹn sí kó lè yé wa àmì ìdánimọ̀ ID nìyẹn ẹ̀yàn ti mẹ́jọ kí lẹ lè tú symbol sí lédè Yorùbá náà ẹ máa táìpẹ̀ síbẹ̀ yẹn ẹ̀dẹ̀ wá gbọ́ Yorùbá jù mí lọ ní o ó sì ẹ̀dẹ̀ gbọ́ Yorùbá tó mi o tó máa ní symbol a lè lo àmì ṣé àmì ní symbol ṣá àmì tí ohun tá a lè tú sí lédè Yorùbá ni o ẹ̀yà irọ́ ẹ̀yà kọ́ nǹkan pè ní ẹ̀yà tó bá jẹ́ ara èèyàn tó máa ní ẹ̀yà ara èèyàn fún àpẹẹrẹ ọwọ́ etí ẹsẹ̀ ẹ̀yà nìyẹn mo tó máa ní nǹkan symbol ṣé o bá fẹ́ gbé symbol yẹn kò ń ṣe ẹ̀yà ń ṣe symbol tó máa lámì ìdánimọ̀ òyìnbó tún ní ìmí fún yẹn ní ID card. Identification identity card nìyẹn lóyìnbó ń pè yẹn identity card nìyẹn symbol gangan ni èdìdí ìrísí ẹ̀wẹ̀ bóyá ká lò ní èdìdí ìrísí bóyá ká lò bẹ́ẹ̀ ń gbà yẹn. A lè lo àpẹẹrẹ yẹn òyìnbó tún ní nǹkan míì fún yẹn example àpẹẹrẹ
ẹjá ló ní ìdìdí ìrísí ẹjá ló bẹ́ẹ̀ ẹjá ló ní ìdìdí ìrísí ok ẹjá ló bẹ́ẹ̀ ẹjá ló símbọ̀ ní ìdìdí ìrísí àlélò àpẹẹrẹ kò ń ṣe àṣàkọ́ ní símbọ̀ àṣà ń ṣe símbọ̀ ẹjá ló ìdìdí ìrísí as in téèyàn lè fi júwe nǹkan tó lè fi júwe nǹkan ẹjá kan fọ́ọ̀mù Yorùbá kan bá ṣe lóyìn náà ká lè ní ìdìdí ìrísí ẹjá ló bẹ́ẹ̀ for now tá bá rí adjective tí a lè tún fi qualify jù yẹn lọ àtún wo lórí comment section anyway. Now a fẹ́ lo symbol ìdìdí ìrísí yẹn máa lò pọ̀ kó lè bá yé wa ẹlẹ́gbàgbọ́n ìdìdí ìrísí kí ni ìtumọ̀ ẹ̀ máa lò ní méjèèjì máa lò ní symbol máa lò ní ìdìdí ìrísí ká lò bẹ́ẹ̀. Now wọ́n ní Èjì Ẹdẹ wá sọ pé symbol ìdìdí ìrísí ni òkúta táwọn èèyàn máa ń bọ yẹn tó fi ń represent èṣù. Tá bá gbé lágbọ́nrin yẹn ó tún sọ pé irin táwọn máa ń bọ yẹn òun ni ìdìdí ìrísí òun ni symbol Ògún. Ó tún ẹgbẹ́ tó bá tún gbé lọ ságbègbè Ìrókò Ọ̀ṣun àti ẹ̀gbé lọ́bẹ̀ náà ẹ̀wọ̀n tá a ṣe lè gbé lọ́bẹ̀ tá a ṣe lọ gbé symbol lọ síbi odò Ọ̀ṣun Ọya ni wípé nínú ìtàn ilẹ̀ ọmọ Oòduà toródò Ọ̀ṣun ti wà odò yẹn ti wà kọ́ṣun tó dáyé gbogbo omi tó wà láyé kò sí ètò àfihàn tí ẹ bá dredge omi tẹ̀dẹ̀ ibi tẹ̀dẹ̀ dredge yẹn náà ẹ máa line omi the existing water ẹ máa line ẹ̀ wọbẹ̀ ni tó lọ Dubai fàpẹẹrẹ ń sìn mo rántí ìgbà tí mo lọ ní 2019 kan ni awọkọ̀ ojú omi láti village kan lọ síbòmíì máa ń béèrè pé báwo ni inú aṣálẹ̀ ṣe máa ní omi tó bá wá ní kòkòrò wọ́n lómi o wọ́n dredge ni o wọ́n gbẹ́bẹ̀ yẹn tó fẹ́ tó jìn wọ́n wá lànà omi wá síbẹ̀ wọ́n la omi wọ́n yíra omi wá fún ni tó fi wá sàn síbẹ̀ yẹn so irú yẹn kọ́ là ń sọ Ọ̀ṣun odò tó ti wà immemorial ni àwọn odò yẹn ó ti wà immemorial odò Ọya ó ti wà immemorial torí Èjì Ẹdẹ sọ fún wa pé àwọn irúnmọlẹ̀ tó wà yẹn pé spirit ni wọ́n ibi táwa ágìw lé lórí níjẹta ni wípé ó wá ní àwọn àjẹ́ náà irúnmọlẹ̀ ni wọ́n èmi ò tí ì rí kàánú gbogbo ìtàn tán kọ ti Samuel Johnson ni o ti bàbá Professor Wande Abímbọ́lá mi ò tí ì rí kà pé àjẹ́ irúnmọlẹ̀ ni wọ́n mi ò tí ì rí kà o Èjì Ẹdẹ ló sọ fún wa pé irúnmọlẹ̀ ni wọ́n wá ní òkè ṣé hàn pé bá a ṣe ní àjẹ́lá ní oṣó ṣé oṣó náà irúnmọlẹ̀ làwọn oṣó náà torobìnrin ni àjẹ́ ọkùnrin ni oṣó ṣé irúnmọlẹ̀ lóṣó náà Ògúnbíyì
Ọláolúwa Felix wọ́n ní àjẹ́ kì í ṣe irúnmọlẹ̀. Èjì Ẹdẹ ló sọ bẹ́ẹ̀, mi kọ́. Mò ń kóòtì Èjì Ẹdẹ ni. Èjì Ẹdẹ ló sọ bẹ́ẹ̀, kì í ṣe mi. Fídíò yẹn dẹ̀ wà online. Bá ní play ẹ̀, but mi bá ti kóòtì aspect yẹn gangan kẹ́ gbọ́ fúnra yín. Náà bó máa ń lọ ni pé wọ́n á béèrè pé ṣé oṣó tó jọ́kùnrin ṣé àwọn náà irúnmọlẹ̀ ni wọ́n? Ṣé tí Gidi ẹsẹ̀ sọ ni pé wá ní àwọn irúnmọlẹ̀ yẹn fún àpẹẹrẹ èṣù, wọ́n ní ó fẹ́ kan náà àwọn àjẹ́ yẹn tọ́jọ́ jẹ́ spirit. Àwọn náà wá bí àwọn èṣù tó wà láyé lénìí. No, ẹ jọ̀ọ́, ṣó make sense? Báwo ni ohun tí a kò lè rí, the unseen thing, tó máa bí ohun tá a máa rí? Ìbéèrè tí mo ń bi Èjì Ẹdẹ gangan nìyẹn, pé ohun tá a lè rí ṣó lè bí nǹkan tá a máa rí? Fún àpẹẹrẹ ń sìn, tó bá léèyàn kan ọmọ èṣù táwa ń lò sí yẹn, ọmọ ṣètọ́n ni, kò ń ṣọmọ èṣù. Ọmọ ṣètọ́n rẹ̀ kì í ṣe èṣù. Ṣètọ́n ni ọ̀tọ̀, èṣù ọ̀tọ̀. Tẹ́ bá gbé lórí pé spirit lè ṣù, definitely èṣù ni ṣètọ́n yẹn. Tẹ́ bá gbé lórí pé spirit ni èṣù, pé kò ń ṣe èṣù ọmọ Kétu Bẹ̀nẹ̀, pé kì í ṣe èṣù ọmọ Kétu Bẹ̀nẹ̀ lẹ́rìn fàásì. Tẹ́ bá pé spirit ni èṣù pọ̀ àánú irúnmọlẹ̀. Èmi ò dé tí ì rí kà pé èṣù òun ni, pé irúnmọlẹ̀ lè ṣù, mi ò tí ì rí kà o. Bóyá ẹsẹ̀ Ẹ̀fà kan ló sọ bẹ́ẹ̀ o, pé èṣù irúnmọlẹ̀ ni. Tàbí sí gbà àwọn wọlé ń sìn, bóyá kí wọ́n fún wa ní enlightenment lórí ẹ̀ àti bí tá a ti lè rí, àti ẹsẹ̀ Fátámákà. Mo ní gbogbo àwọn tó ń ṣe prógráàmù yẹn, wọ́n wà ó lè sámú ni wọ́n ó lè. Nítorí máa jẹ ni wọ́n wá. Ó lè gidi ni wọ́n ó lè. Ẹ̀yin náà gbé sí làákàyè. Ìlú ìbò la wà yín náà. Gbòòrò mọ́tò látago 4 ni wọ́n ti ń gbòòrò mọ́tò níta. Ní òtútù burúkú yìí, òtútù yẹn le gan. Ó dàbí -4 ní láàárọ̀ yìí. Mo gbà bá mi kan ní Canada ní àná, wọ́n ní -27 ní tọ̀dọ̀ àwọn. Mo ní yé ikú dé. -27. Ṣé pé freezer ń yájú ni? Freezer ń yájú ni. Fígbón tí mo wọ̀ ìwọ̀n bí mi dà. Atẹ́gùn nílé tó ń fẹ́ níbi atẹ́gùn. Ẹnìkan wá níṣẹ́, get ẹnìkan á níṣẹ́, á dẹ̀ wà lórí TikTok for 4-5 hours. Wọn ò níṣẹ́. Owó TikTok ẹ̀yin tẹ̀ ń lọ bá wọn lẹ́yìn jẹ́ kó busy ń bẹ̀ tó ràn níṣẹ́, owó wọn dilẹ̀, ó lè náwó jà. Wọn ò níṣẹ́, wọn ò lábọ̀. Nílùú àtẹ̀sọ́ Nàìjà, àwọn ní Nàìjà ò níṣẹ́. Púpọ̀ wa iṣẹ́ ara wa la máa ń ṣe. Àbá ti ṣe dábàá ti rí iṣẹ́ àkàn pé jẹ́ ń lọ fi TikTok nájú jàre. A lè wà mẹ́ẹ̀dálẹ̀. Báwo lẹ́yìn tó wá ń lo òyìnbó ṣe máa lórí TikTok 4 hours, 5 hours, 6 hours? Ẹ̀sùn pé ní target lórí TikTok yẹn ó lé ní. Gbogbo gift tẹ́ fẹ́ máa fún wọn náà wà after. Ẹ gift wa o, ẹ bá tẹ lọ́ba like o, ẹ bá share o, ẹ bá power tap. Wọ́n fẹ́ flag lọ́nà pa o, wọ́n wá owó ni o. Ẹ jẹ́ lórí TikTok fẹ́ san, ẹ mọ tó máa ń ṣẹlẹ̀. Wọ́n mọ̀ pé owó yẹn ní yọ táàkì ń bẹ̀ fáwọn àlólè ni wọ́n lè. Wọ́n ń jàjọba ìlú tó wà lólè ni.
ètò wà ní France ó lè, ètò wà ní London ó lè, ètò wà ní America ó lè, ètò wà ní Europe ó lè ní ó lè náà ń jà ó lè ìjà kó lọ́rọ̀ wọn jàre àwọn àwọn tán ká padà sílé ẹni ká náà kọ́kọ́ wálé náà ṣé ibi tó wà yẹn mo sọ máa ń sọ ṣé wọ́n lè gbẹ́bọ ṣé bí táwọn fẹ́ ṣètùtù la máa gbẹ́bọ ni ẹni tó bá bí ìyá wọn dá kọ́ lọ gbẹ́bọ ní France oríta ló wà mẹ́rin kọ́ lọ gbé wá síbẹ̀ tó bá níṣẹ́ wọn kù ẹbọ tó lè gbé ní France tán wà tó lè gbé ní Germany tó lè gbé ní America tó lè gbé ní United Kingdom àwọn ní ká máa gbẹbọ mi ṣe pé wọ́n ti burú ṣe pé rẹ̀ wọ́n gan ẹ̀pọ̀ dẹ̀ ni wọ́n ẹ̀pọ̀ lè ni wọ́n àwọn Oòduà yìí ó lè ni wọ́n náà ó lè náà àwọn ń sọ̀rọ̀ èdìdí ìrísí symbol mo wá ní òkè ká padà sórí symbol torí àsìkò mi ìfẹ́ lóyún 1 hour lọ tó wá ti di 10:30 ma stop rí ní jíwọ̀n so bọ́lá ń lọ ni pé ẹjọ́ èjì ẹdẹ wá sọ fún wa pé nígbà táwọn ọmọ ilẹ̀ wà láyé ìyẹn Èṣù Ògún wọ́n ní but nínú táàkà Ògún ò ṣe rún mọ́lẹ̀ kò rọ̀ wá láti ẹni wà Oòduà ló bí wọ́n jẹ́ kó yá pé ẹ ṣe pé wọ́n máa ń ya orúkọ jẹ́ ó tún yẹ pé Ògún rúnmọlẹ̀ náà ya orúkọ ẹ̀ jẹ́ di Ògúnsìn Èṣù rúnmọlẹ̀ náà ya orúkọ ẹ̀ jí mo jáde dis náà ya orúkọ ẹ̀ jẹ́ di Èṣù ti Bẹ̀nẹ̀ meanwhile oríkì Èṣù ti Bẹ̀nẹ̀ náà náà gbé fún Èṣù irúnmọlẹ̀ tí wọ́n parọ́ mọ́ o kódà wọn tún móríkì ẹjọ́ Èṣù láàlú ògiri òkò kí náà ń pè lógiri ògiri òkò ògiri kí náà ń pè lógiri wọ́ọ̀ ṣé wọ́ọ̀lù ni Èṣù òkiri òkò ajẹ́lẹ́sì mo kì í jàre òkiri òkò ẹni tí máa ń lẹ́kọ̀ọ́ káàkiri ní túmọ̀ ẹ̀ èmi náà máa rò pé ògiri òkò ní tẹ́lẹ̀ ọ̀n tìgbà tí mo bá Yorùbá kan pàdé tó ní àà ṣé èèyàn máa ń lò gìrì ṣó gìrì òkiri ẹni tí máa ń lẹ́kọ̀ọ́ káàkiri náà ń pè bẹ̀ kó ń ṣe ògiri òkò kí náà pè lógiri òkiri òkò ẹni tí máa ń lẹ́kọ̀ọ́ káàkiri tó stubborn gan Èṣù ó stubborn gan a tún wá sọ̀rọ̀ kan dé pé mo ní òkè tó bá jẹ́ pé lóòótọ́ ni pé irúnmọlẹ̀ ní Èṣù ṣe àpò irúnmọlẹ̀ spirit ni wọ́n gẹ́gẹ́ bó yẹ sọ ṣe àpò yẹ kó ríwájú kó rẹ́yìn ó ní bẹ́ẹ̀ ni wọ́n á ní òkè èèyàn wá bá pé lágbájá jámi iṣẹ́ mi o mo lè fẹ́ kó bá mi jẹ ìyà ṣàpèjì fẹjọ́ sùn fún àpẹẹrẹ spirit lè bèrè pé kí ló ṣe fún ẹ ó ṣe ẹ no problem wọ́n á ní òkè wọ́n tó máa parọ́ fún Èṣù pé jámọ̀ pé òkè ń jẹ àdín ẹjọ́ ṣé spirit máa ń jẹun ẹ gẹ́ẹ̀tì mi ṣé Èṣù irúnmọlẹ̀ yẹn gangan nígbà tó wá sáyé ṣẹ́nu ẹ̀ náà ti gbọ́ pé mi ò láìkí àdín àbẹ́ṣù ọmọ Kétu ní Benin Republic ló sọ pé òun ń jàdín kẹwàá sọ pé àwọn màláìkà Ọlọ́run wọn kì í jẹyọ ẹ wò pé àṣọ ń ṣe èrè ni ṣòro ẹ ni màláìkà ò ń jẹyọ kí ló kàn màláìkà pẹ̀lú yọ bẹ́ẹ̀ náà ni Èṣù tẹ pé irúnmọlẹ̀ pẹ̀lú ṣe pé rọ́lẹ̀ ń pa ẹ̀rọ náà lọ báwo ni Èṣù tó jẹ́ irúnmọlẹ̀ get tó jẹ́ irúnmọlẹ̀ ló ṣe máa jẹ àdín àbí ni ló máa lóhùn láìkè àdín ta ló sọ fún yín ṣé ẹ gbọ́ lẹ́nu ẹ̀
pé èmi ò èṣù o mi ò ń jàdín o ẹ má gbádùn wa o tó fi jẹ́ pé tọ́n bá fẹ́ pa irọ́ tọ́n bá fẹ́ pa irọ́ wọ́n á lọ bá èṣù tó jẹ́ spirit tó ń wí o torí pé èṣù ó yẹ spirit lọ́nà pa ọmọ kẹsùn ní Benin Republic ni ibi tó wá fẹ́ lò sí ló máa ya oríkì ẹ̀ sí wọ́n máa ya oríkì Ògún sí anywhere. máa ń ya bọ́n ṣe máa ń ya oríkì Ògún síbi tó bá wọ̀n á ní Ògún onílé. ni wọ́n sọ pé Ògún onílé ajájá Ògún ní kinní kan ló ń jẹ gbáhùn kòdò gbogbo irọ́ òṣèlú dáadáa yẹn wọ́n yà á ni gbogbo ẹni tó bá ti ń lo anything irin bábà ìpínrin ló ń lò bábà ò ní bọ nítorí pé orí lòun máa ń gẹ̀ orí ló máa ń gẹ rí ni so wọ́n á ní ìwọ bábà owó ló máa lè bọ ọrin o ní tí wọ́n ń lo irin tí ẹ yàtọ̀ sí Ògún nígbàjámọ̀ kinní kan Ògún ní kinní kan Ògún ní kinní kan Ògún ẹyọ kan ni ibi tó bá fẹ́ bọ́ sí ló máa kí oríkì ẹ̀ sí bẹ́ẹ̀ kọ́ mọ́ lọ náà wọ́n sọ pé báwo ni èṣù tó ń ṣe máa jẹ́ spiriti pé tí ò dẹ̀ nímọ̀ pé tó wà wá parọ́ fún òun ni ìpàdé sọ pé èṣù ń jàdín spiriti ò dẹ̀ kí ń jẹun gbogbo tó máa pè ní spiriti láyé wọn yìí jẹun spiriti ṣe máa jẹun torí kí ni wáá spiriti ṣe máa jẹun spiriti ò lè jẹun náà spiriti rẹ pé nǹkan ẹ̀ lè fojú rí ta ló wá sọ yín pé kò fẹ́ràn àdín ta ló sọ fún yín bẹ́ẹ̀ ta ló sọ fún yín ṣé òun ló sọ fún yín bẹ́ẹ̀ ṣàlùjọ̀nù àlùjọ̀nù ẹ̀gbọ́n mi àlùjọ̀nù ẹnìkan ní èṣù ń jẹun o téṣù bá ń jẹun kò lè jẹ́ spirit nìyẹn o torí tó ń pè ní spirit ò lè jẹun o n tá lè fojú rí bá lè fẹ́ fún lóúnjẹ n tá lè fojú rí bá lè fẹ́ fún ní oúnjẹ a lè fojú rí ṣùnà ẹ bá kí n gbé wọn lẹ́sìn request o nǹkan jẹ́ ń parí ọ̀rọ̀ yìí náà n tá lè fojú rí báwo lè fẹ́ fún ní oúnjẹ ẹjà àlùjọ̀nù fún àpẹẹrẹ ń sìn ṣàlẹ́fàánù àlùjọ̀nù lóúnjẹ àlùjọ̀nù oúnjẹ rẹ o ṣó máa jẹ gbogbo tá à ń pè lóòṣà òun náà lẹ́ ń pè nínú mọ̀lẹ́rẹ́ kan ń parọ́ fún wa ni torí gbogbo òòṣà ló ń jẹun Ògún jẹun àti wàhálà ìgbà tó lọ tó ń gan lẹ́sọ̀ di nǹkan míì Oòduà tó jẹ́ bàbá Ògún òun náà yebí èèyàn ni wọ́n gbọ́dọ̀ máa jẹun náà wọ́n gbọ́dọ̀ máa jẹun dandan nìyẹn dandan ni kàn jẹun dandan ni so èṣù ń ṣe spirit rọ́nà ń pa ò èèyàn ni torí báwo ni spirit méjì ṣe máa fẹ́ ra wọn tó máa bí èèyàn now à ń sọ̀rọ̀ symbol mo lè sí yanjú symbol yẹn o ibi tí mo yà lórí symbol mo sọ 24 minutes ibi tí mo yà lọ lórí symbol ni pé báwo ni a ṣe máa bọ symbol èdìdì ìrísí bó láti máa bọ symbol ìyá ẹgbẹ́ àwọn wọlé ẹ má wọlé ó tiẹ̀ dáa èjì ẹ̀jẹ̀ ti wà ń bí. yà ọmọ èṣù ẹ kú ojúmọ́ àwa ni jẹjẹ family nǹkan bẹ́ẹ̀. àdúpẹ́ o. náà mo rò pé ẹgbẹ́ àwọn béèrè tí mo béèrè kẹ́ tó wọlé. mo gbọ́ yín lákọ̀ọ́kọ́ ẹ̀ ń sọ pé báwo ni spirit ṣe máa bára wọn sùn tó máa bí èèyàn. bẹ́ẹ̀ ni. ẹgbọ́ wo Yorùbá tó sọ pé
inú ìkòkò dúdú lẹ̀kọ́ funfun ti ń jáde Ah, ah. ẹ̀gbọ́n Ṣé ẹ ṣeun. ẹ̀ kí n máa fẹ́ kíyàn láàmì. Mo ń bọ̀ no ibi tẹ́ mo fẹ́ tún béèrè lórí ìyẹn náà ni. Ṣé mọ̀ pé ìkòkò dúdú ìkòkò ni a rí ìkòkò dúdú a rí kí ló yẹ kó dúdú bá a ṣe sùn jiná ni ìkòkò kọ́ ló sọ ẹ̀kọ́ funfun lẹ̀kọ́ from time ìkòkò sí mọ́ ẹ̀kọ́ rí ṣe dúdú. ẹ máa gbọ́ mi ẹ ń ṣọmọdé ẹ máa gbọ́ ìkòkò bá ṣe mọ́ ẹ̀kọ́ máa dúdú. ẹ máa gbọ́ mi ẹ ń ṣọmọdé ṣe rí ẹ lè gbẹ̀sìn kẹ́ máa fi sọ bẹ́ẹ̀ ṣe rí nílẹ̀ tí wàá ń bí òwe làwọn bàbá fi máa ń sọ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ fún wa nígbà yẹn tó ti yé yín ẹ̀yin lè máa sòwe ní lárúbáwá yín ní kíní bọ̀tí nílẹ̀ wa ń bí wọ́n á ṣàpàjúwe ọ̀rọ̀ fún yàn fi understand nǹkan tó ń lọ lákọ̀ọ́kọ́ ẹ ní spirit méjì ṣe máa bára wọn sùn tó máa bí èèyàn ẹ má bínú o ṣé kò sí aláboyún kákọ́ fúnra aláboyún lẹ̀ kò sí àwọn èèyàn méjì tó jẹ́ alábàárà èèyàn bíi tèmi àti yín bì wọ́n á bára wọn sùn wọ́n á bí òòṣà bẹ́ẹ̀ ni mo sọ fún yín. báwo náà ṣe máa bí òòṣà ṣe gínú máa bí àbí òkúta. ó yẹ ní sùúrù irú ìjọkàn ẹ ń ṣe program kan ẹ sọ pé kí ló kọ ẹ tó máa Gbẹ́ngà Adébóyè ẹni yẹ kó jẹ́ òòṣà ẹni tó ń ṣe ẹ̀fẹ̀ tí ó lè gbà yín là ẹni kò yẹ kó jẹ́ òòṣà irú yẹn tí wọ́n fẹ́ pè lóòṣà ni ẹ máa pe irú àwọn Sunday Igboho irú àwọn Gani Adams tó ń lágbára ṣèbí èèyàn ló bí wọn tógun bá dé àwọn tó lè gbà èyí ẹdẹ fún nìkan mo ń ṣe àpèjúwe fún yín ni o ẹni sùúrù ṣe rí ẹ̀kọ́ ni ọmọ ń kọ́ ṣe èmi fẹ́ yájú tó lẹ́yìn ẹ máa gbọ́ mi èmi fẹ́ yájú tó lẹ́yìn mi ìfẹ́ argument lé ká ṣe ọ̀tẹ̀ èèyàn kọ́ lè mi fẹ́ wá ṣe. mi ò sọ̀rọ̀ ọ̀tẹ̀ jẹ́ sọ̀rọ̀ ṣẹ́jú kan. mo ṣe àpèjúwe Sunday Igboho sí Gbẹ́ngà Adébóyè sọ̀rọ̀ ṣẹ́jú kan sẹ́ẹ̀. ó yá tẹ́rí Sunday Igboho èyí ṣòòṣà ẹ̀yin lẹ pè lóòṣà. mo fi ṣàpèjúwe fún yín ẹ máa gbọ́ mi. mo ń bọ̀ Ọ̀túnba Gani Adams èyí ṣòòṣà ẹ̀yin lẹ pè lóòṣà ẹ̀yin lẹ ń pè wọ́n lóòṣà. mo ń bọ̀ ẹni oríṣà dá ni wọ́n ń pè lóòṣà tó ní special quality ju àwa tó kù lọ àìbẹ́ẹ̀kọ́ jẹ́ pé nígbà tán bí Sunday Igboho ṣọ́n pè lóòṣà ìgbà náà bẹ̀rẹ̀ sí pè lóòṣà. òun náà mo sọ ṣẹ́rí ẹ̀sọ̀kọ̀ fún yín ṣẹ́rí nǹkan tẹ́ bá ti ní mọ̀ pẹ́ ẹ̀kọ́ ìmọ̀ yẹn látara àwọn tó fẹ́ sọ̀rọ̀ yẹn èyí kọ́ lẹ́yìn máa fọ́ orí nítò a máa tó fún yín bó ṣe ń lọ lẹ́sẹẹsẹ ni. ẹjọ́ ṣé èèyàn kan ní Sunday Igboho. òun náà sọ pé èèyàn lòòṣà. mo ń bọ̀ sẹ́ẹ̀ mo ń bọ̀ Ọ̀túnba Gani Adams ṣé èèyàn kan ni. èèyàn ni èèyàn náà ló ń jẹ́ òòṣà. ẹ ṣeun Gbẹ́ngà Adébóyè ṣé èèyàn kan ni. agbára wo ló ní. mo ń bọ̀ kò lágbára ṣé n tó ṣe ẹ̀ lè ṣe. ó lè jẹ̀bọn kí ló ṣe ó ń pa yín lẹ́rìn táwọn fọkàn bá ka yín mọ́lé sí i ṣẹ́yìn lè fi máa fi àfẹ́rìn gbà yín lẹ̀ á fi ọ̀rọ̀ ẹ̀rín gbà yín lẹ̀. ta ló ń jẹ̀bọn ọ̀nìjọ́ tú sí wọn mo ń bọ̀ ta ló ń jẹ̀bọn. ta ló ń jẹ̀bọn ṣé Gbẹ́ngà Adébóyè ó lè dúró ti bọ̀ ní. ta ló wá ń jẹ̀bọn ṣé ẹ máa fi ẹni sùúrù bí Sunday Igboho tiẹ̀ jẹ́ alágbára ẹni sùúrù ṣé ìrírí tẹ̀yìn rí wọn bá nǹkan iṣẹ́ tó ti pa nù ayé tẹ̀yìn náà wà nù ayé yìí ṣẹ́yìn lè fèsì nǹkan tó ṣe yẹn. ẹ jọ kí náà ṣe o táyé ò ṣe rí o. ohun tó fi yàtọ̀ sí kó tó fi ayé lẹ̀ ó ti fara hàn ní pé ẹ̀ sí sẹ́wàá wù tábàjọ gbé yín lẹ̀ tán ní ogun dé ẹ̀ lè dúró. ogun wo ẹjọ mò ń bọ̀ ó ti yàtọ̀ sí yín. mò ń bọ̀ ẹ yẹ ṣe sùúrù ṣé Sunday fúnra ara ẹ yọ kan ṣoṣo lè dáwọ́ inú gbó Sambisa. ẹ̀gbọ́n mo ní àtẹ̀yìn kẹ́yìn dúró síbi tí mo sọ tèmi náà bá lérò lẹ́yìn máa wọnú gbó Sambisa. ẹ̀yà ẹlẹ́rò lẹ́yìn pẹ̀lú Kùránì yín. ẹ̀gbọ́n tí mo sọ mi ì tẹ́lẹ̀ náà gbé Kùránì dání mi náà gbé Kùránì tó fẹ́ pa wọn ló wọn gbé Kùránì tàbí ìbọn náà gbé dání. ẹ wá nà Kùránì yẹn síbọn yẹn. ṣé Sunday Igboho nà Kùránì sí ó ń nà òòṣà síbọn. òun náà la fi sọ fún yín pé ó ti jẹ òògùn. ṣé òògùn ni Sunday Igboho náà nà sí àwọn tó wá ká mọ àbáwọn tó lọ bá. òun sọ pé àwọn bá láwọn ò sí wọn ti jàjẹ tẹ́lẹ̀ ẹkùn ó ti jẹ sórí ilẹ̀ ṣé kò mọ ẹ̀gbọ́n tí mo sọ ṣóun náà gbé nǹkan kan dání tó fi defend ara ẹ̀. ṣé Kùránì yìí ló fi lọ dìbẹ́ ìdúró gbóyè ṣé Kùránì yìí máa fi lọ ṣe ṣé ilé fi Kùránì ṣe. ẹ̀gbọ́n tí mo sọ àwọn tó ń bá yín jà wọn ò gbé Kùránì dání wọn ò gbé báyìí dání ìbọn náà gbé dání ìbọn. òun wá ní ìbọn yẹn lára òun wá ní pé nǹkan táwọn bá òun filẹ̀ fún òun o. mo wá ń bọ̀ nǹkan táwọn bàbá yẹn fi sílẹ̀ fún àbí náà kí ló tó ìbò kó wa lẹ́rú ilẹ̀ Yorùbá.
ara ìwọ̀dàlẹ̀ irú àwọn èèyàn tó ẹmọ̀ kan gbọ́dọ̀ fi máa súnmọ́ yàn. Ọgbọ́n bá wò ṣe é lóògùn mọ́ ni. ẹ máa gbọ́ mi. àwọn tó lè kó yín lẹ́rú. ó dà bẹ́ẹ̀ náà ṣe wá sí. ẹ máa gbọ́ ó dà bẹ́ẹ̀ náà ṣe wá sí. àwọn tẹ́ ń wàásù fún náà ọmọ Nàìjíríà sí. ara àwọn tẹ́ ń kó ẹ̀yin náà ń kó wọn lẹ́rú torí most of nǹkan tẹ́ sọ fún wọn kò tí ò lè ṣẹlẹ̀ ní tó tá ń kàfi ẹ ń sọ̀rọ̀ wàásù báwo ló ṣe jọra wọn. wàásù yẹn náà bí kàtẹ́ ń ṣe ṣé wàásù ló kó wọn lẹ́rú ni. ṣé wàásù ló kó colonize wa. ẹ fi kó wọn lẹ́rú ni. ẹ̀gbọ́n tí mo sọ ṣé ìwàásù náà fi colonize Africa. ṣé wàásù ni ṣé wàásù ni mo béèrè. ẹ máa gbọ́ mi fẹ́ gbọ́ yín yé. ẹ̀yin lẹ gbọ́ mi yé o. àní ṣé ìwàásù náà fi kọ́ àwọn bàbá lẹ́rú nílé Ifẹ̀ ní Nàìjíríà. ṣé kò sí nínú ẹ̀ ni. torí pé wọn bọ́lá ti wàásù náà ìgbóyin lẹ́rú wàásù náà ìgbóyin lẹ́rú. ẹ̀tàn àti ìwà ọ̀dàlẹ̀ wọ́n jà yín lógun ní ogun ló ń jà yín wọ́n kó bọ́ tì mí ni. kọ́ lọ da iṣẹ́ ègún wọn nù. mo ń bọ̀ ìbọn tí wọ́n ní ìtàn ọlọ́dún pa fún yín nìyẹn wọ́n ta ló ń da nǹkan wọn nù. sọ pé kọ́ da ogun nù pọ́n máa lọ ìjọba wọn máa lọ nínú. ṣé yìí ṣó yẹ kí ìbọn lè ràn àwọn bàbá wa tán kó lẹ́rú ṣó yẹ kí ìbọn lè ràn wọ́n. ìbọn ẹ máa gbọ́ mi ẹ yẹ kí n jẹ́ kí ọ̀kan yé yín ṣe rí àwọn orúmọlẹ̀ nígbà yí àwọn orúmọlẹ̀ kọ́ ni mo kò tó ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ nígbà yí àwọn òòṣà tó fi sílẹ̀ àwọn ọmọ tó jálágbára tó fi sílẹ̀ ni tó ti yé yín ẹ̀kọ́ tó fẹ́ kó yé yín ni pé mi fẹ́ kẹ́ ọ̀rọ̀ mi kó yanjú lé ní kẹ́yìn náà kẹ́kọ̀ọ́ yìí tẹ́ bá sọ fún mi kó ní yanjú. ẹ̀yin lè jẹ́ kọ́rọ̀ yanjú o ẹ̀ ń gbé mi yà ni o tí mo bèèrè ni pé ṣé irun tá a lè rí máa bí ohun tá a máa rí lẹ́yìn lọ sọ́nà Sunday Igboho àti Ọ̀túnba Gani Adams. ẹ máa gbọ́ mi ẹni ṣé ohun tí a rí dáadáa ó lè bì ẹ̀sìn tí wọ́n bèrè pé wọ́n rí fáà pé èèyàn ló ń bí òòṣà Sunday èyí ṣe òòṣà èèyàn ní. ẹ ní sùúrù ẹ máa gbọ́ mi ọmọ Gánà òun ṣe òòṣà èèyàn ní. mo ti gbọ́ yín mo ti gbọ́ yín irú àwọn Sunday òòṣà yẹn irú àwọn Sunday yẹn. ẹ̀yin lẹ́yìn pé kí òòṣà Sunday òun ṣe òòṣà. mo ti gbọ́ lọ́dọ̀ tí wàá ń bí akíkanjú tó bá ti jákè kanjú tó lè kojú ogun òòṣà ni torí ṣàtọ̀ sí. ogun èwo ẹni máa ń jẹ ogun èwo ogun orílẹ̀ Yorùbá tẹ̀ ń kojú. ara àwọn alágbára táwa ní lọ́wọ́ yìí nílẹ̀ Yorùbá yìí òun ni Sunday Igboho jẹ́ lára àwọn ni Gani Adams jẹ́ pé tó kún bá wọ̀lú. ẹ jọ a ní ogun èwo òkè fún àpẹẹrẹ ń sìn. ogun Boko Haram yìí náà òkè ó yá ẹni sùúrù nígbà tí Fúlàní wọ Ìgàngán gbà níjọ́ kìnìún àná ṣẹfẹ́ gbọ́ ọkọ tí. ẹ má já tú ọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn ẹ já fi yẹn lẹ̀ Ìgàngán ẹ ń béèrè pé ṣé àlejò àǹfààní ẹlẹ ìyá fi gàngán lè fi tó wà. ṣó lè bí nǹkan tí a ò rí. ẹ nà ó torí pé àwọn tá à ń sọ yìí èèyàn ni wọ́n èèyàn ló bí wọ́n ní Sunday Igboho ní bàbá àtìyá. ẹ ti ń ká mẹ́nu kúrò bẹ́ẹ̀ yẹn o ẹ ti ń ká mẹ́nu kúrò bẹ́ẹ̀ náà aláwọn mò ń bọ̀ sẹ́ aláwọn ń tá a lè rí ṣó máa bí ohun tá a lè rí lèmi ń béèrè kó lè bí láìláì. bẹ́ẹ̀ ni ó lè bí bẹ́ẹ̀ ni. ẹ wá mú Sunday Igboho àti Ọ̀túnba ṣùgbọ́n ló jọra wọn kó jọra wọn náà. ohun tí a ò lè rí ó lè bí ohun tí a lè rí. báwo ni ok ẹ mọ tó ń pè lálùjọ̀nù. àlùjọ̀nù ọ̀tọ̀ ni àlùjọ̀nù. àwọn lálùjọ̀nù. ẹ lè àwọn alágbára míì gan wà pé náà ilẹ̀ Yorùbá yìí àwọn alágbára míì àti wọ́n mú àlùjọ̀nù wọ́n lè ràn wọ́n iṣẹ́. ṣáà lè lálùjọ̀nù. ṣe bí spirit náà ni àlùjọ̀nù náà dẹ́wọ̀n wọ́n rí. ṣáàlùjọ̀nù ẹ tí wọ́n sọ pé ṣáàlùjọ̀nù ò lọ́mọ. ẹ máa gbọ́ mi. ṣáàlùjọ̀nù ò lọ́mọ. ẹ máa gbọ́ mi. kí ni pọ̀ sí o. ṣé ẹ̀ ń gbọ́ mi. ẹ mọ̀ ń gbọ́ yín. ṣe rí àwọn nǹkan tó bá fẹ́ béèrè tí bá ti béèrè ẹyọ kan ẹ gba ìdí ẹ̀ tán kẹ tó tún bọ́ sí mi ẹ má jẹ́ kó máa dàpọ̀ ẹ sọ̀rọ̀ lórí ìkan kẹ́ẹ̀kan yẹn yọjú tán. ṣe rí ẹ sọ pé nǹkan tí a kò fojú rí ṣó lè bí ohun tí a kò rí ó lè bí ohun tá a máa rí. àkọ́kọ́ lọ́nà òbí àpẹẹrẹ wo tó ṣẹlẹ̀ rí. àkọ́kọ́ ẹ̀rí ayé ta wà yìí ẹ ká kọ́ sọ̀rọ̀ nípa ayé tá à ń gbé yìí tó ti yé yín tó yẹ pé. mo ń gbọ́ yín o. nínú àwọn ọkọ̀ ẹ̀ pọ̀ sí ni o. no nẹ́tíwọ̀kì ni nínú àwọn ọkọ̀ kan wọlé nínú àwọn kan tó ti yé yín wọ́n náà gbà pé. àgbọ̀yìn mọ́ o. orí ti kankan wà. Incoming call. àwọn kí ó dà pé nìkan ń pè wọ́n ni. thoughtful
ẹ ṣe máìkì yín Usman mọ́tò máìkì ẹ. ẹ ló bá ṣe ń gbọ́ mi má ẹ bí yà ń gbọ́ kọ́kọ́ àgbọ̀ wọlé yín. ni kọ́ ń wọlé ni ṣe rí lákọ̀ọ́kọ́ nípa ọ̀rọ̀ spiritual ẹ̀rí tẹ bá rí àwọn ògbójú ọdẹ tó ti yé yín nígbà yẹn ọ̀rọ̀ wa. láwọn ọ̀tàn tí ò ṣẹlẹ̀ mọ́ nísìn. ìrìnmí ìgbọ́nà àìta generation nínú àìta wà gan tí mi ti ṣe ṣẹlẹ̀ ṣẹlẹ̀ wá dé àwọn bàbá ńlá wa wọ́n ní agbára débi pé wọ́n lè gbé àǹjọ̀nù lọlé tó bá mú wọn ṣe kó máa mú àǹjọ̀nù ìmí nìyẹn tó dẹ̀ wọn ló ń ṣe tó ti yé yín. mi ò jiyàn pọ́nfà àlùjọ̀nù ṣiṣẹ́ mi ò jiyàn. ó yẹ wá ní sùúrù ṣe wá rí èèyàn máa bí irú èmi àti yín báyìí èèyàn a lè fẹ́ obìnrin bíi tiwa báyìí tá máa bá a sùn tá dẹ̀ bí alágbára ọmọ kí ìṣe àti ìwà àjiyàn. n tó ń pè ní oṣù àríyàn tó bá ti ń èèyàn nìyẹn alágbára ọmọ òun ṣe spiriti. irọ́ o ẹ máa gbọ́ mò ń là fún yín ni o. àwọn kan ló bí Ṣàngó náà àwọn kan ló bí kíkà. mò ń là fún yín ni o mò ń là fún yín ni o. irúmọlẹ̀ tẹ́ ń sọ pé ó papọ̀ mọ́ òòṣà kò papọ̀ mọ́ra wọn ṣó ti yé yín torí ìsìn èṣù tẹ̀sán ń dárúkọ yín sí pé ibì kan ló ti bí ẹ lè mọ lórí ẹ̀wà pé bí ló kú sí. ẹ̀gbọ́n tí mo sọ olórí kọ́ la fẹ́ lò torí púpọ̀. ẹ̀yin tẹ́ mọ̀ bẹ̀rẹ̀ èèyàn ẹ mọ̀ parí ẹ̀ ní. ààrò lórí wọn. ó tẹ́ fọ́ sí pé ẹ lè fi irúmọlẹ̀ wí òòṣà. because a lè trace ìtàn ọjọ́ yẹn ti pẹ́. ẹ̀yin tẹ́ mọ̀ pé wọ́n bí sí kútẹ́ tó ti mọ̀ pé ẹ̀yin mọ̀ pé wọ́n bí sí yẹn ó máa ní oníparí. ẹ jẹ́ ká béèrè ọ̀hún lọ́jọ́ question lọ́wọ́ Mr. Ejede. ok Ejede hold on ẹ̀kọ́ ẹ béèrè question kan lọ́wọ́ yín. àgbọ̀yé. Ejede èmi ò fi pé kò yẹ ká argue ó yẹ ká sọ àsọyé ni ká jọ understand ara wa argument máa wọlé. bẹ́ẹ̀ni. so now nǹkan tó ń jẹ́ òòṣà yẹn ẹ fún wa ní definition ẹ̀ láàrin ìṣẹ́jú kan. ok ẹ máa gbọ́ òun náà ti kọ́ sọ fún yín pé tó bá sọ̀rọ̀ nípa ẹ kàn fún wa ní definition òòṣà yẹn láàrin ìṣẹ́jú. òṣèlú tó ń argue mò ń sọ̀rọ̀ ẹ ní mò ń argue ohun tó ń sọ nípa ohun tó bá fẹ́ sọ̀rọ̀ nípa òòṣà èèyàn ló ń bí òòṣà tó ti yé yín ó wá depend ibi tó bá wá gbára sí tó ti yé yín tó bá ń ṣe nǹkan tó yàtọ̀ sí ẹ̀yin tẹ́ mọ̀ pé normal person ní nǹkan tẹ́ mọ̀ pé ẹ lè ṣe tó ń ṣe tó ti yé yín so irú àwọn bẹ́ẹ̀ yẹn tán bá lọ tó pàwọn tó ní wọlé sùn àpapọ̀ tó yẹ pé ó máa padà di nǹkan míì ní pé ìkéèsì o tí ìgbà báyìí bá ṣẹlẹ̀ tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ báyìí o tẹ́ bá fẹ́ gba nǹkan báyìí o tẹ́ bá ṣe nǹkan báyìí tí ń bá sí láyé ẹ máa rí result nǹkan báyìí tó ti yé yín ẹni oríṣàdá tó ń sọ yẹn ẹni tí wọ́n bí ni àpáàtìpa ní òrìṣà ajé àpáàtìpa ní òrìṣà gúnukó ó ti yé mi bẹ́ẹ̀ yẹn. àwa fúnra wa òòṣà ni wá àwa ká jẹ́ òòtá tó òòṣà ni wá. Jẹ́jẹ́ ó ti yé wa bẹ́ẹ̀ yẹn nísìnyí nǹkan tẹ̀ ń sọ fún wa ni pé irú Ọ̀ṣun yẹn òòṣà ni. Ọ̀ṣun òṣòṣà irúmọlẹ̀ lọ̀ṣun. irúmọlẹ̀ lọ̀ṣun. bẹ́ẹ̀ni. kí ni relationship Ọ̀ṣun pẹ̀lú Ṣàngó. relationship Ọ̀ṣun pẹ̀lú Ṣàngó báwo. àjọṣepọ̀ ló wà láàrin wọn. láàrin wọn. irúmọlẹ̀ jọ ni wọ́n jọ rọ̀ ni irúmọlẹ̀ jọ ni wọ́n. ọ̀kẹ́ Ṣàngó náà irúmọlẹ̀ Ṣàngó náà òun náà rọ̀. bẹ́ẹ̀ ni ó yàtọ̀ sí Ṣàngó sẹ́yìn sọ pé wọ́n bí ní Ìbàdàn wọ́n bí ní Ọ̀yọ́ tẹ́yìn sọ yẹn. Mr. Todd Mr. Ejide èmi kàn wípé simple question ẹ̀yọ̀ kan tí stars ṣe ń béèrè tí ì dáhùn ní ìṣẹ́gun tẹ̀sán látẹ̀kọ̀ yẹn ìtàn tí gbogbo wa bá story ní àsìkò tá a wà yìí níbi tẹ́ wà yẹn àti environment ẹ sọ òòṣà kan tẹ́ mọ̀ ẹ kàn dárúkọ òòṣà kan tẹ́ mọ̀ this time of ours. tí mo mọ̀. òòṣà. òòṣà tó pọ̀ rẹpẹtẹ lọ bí rẹ. ẹ dárúkọ ẹyọ kan tẹ́ mọ̀ tẹ́ fojú rí báyìí. òòṣà kórì wà òrìṣà ajé wà. ẹ ṣe ń sọ story. tó ti yé yín story báwo mò ń sọ òòṣà fún yẹn ní mo sọ story òòṣà kórì ó wà bẹ́ẹ̀ ni òòṣà kórì. ẹ sọ ní sí pé ẹni tó rí ẹni ṣé nǹkan tẹ̀ sẹ́yìn ṣéyàn ni ẹ sọ ní pé ẹni tí òrìṣà dá. àwọn alágbára tó bá papòdà ẹ máa gbọ́ mo ti sọ pọ́ǹtì ọ̀rọ̀ ẹ fẹ́ alágbára tó bá papòdà alágbára tó bá papòdà bẹ́ẹ̀ ni tọ́lẹ̀ ti ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nílẹ̀ kó tó lọ. ẹ sọ kan this time of ours ẹ kàn sẹ ẹ dárúkọ ẹnìkan tẹ́ mọ̀ ní time tá a wà yìí láti. wọ́n ti dákọ Sunday Igboho àti Ọ̀túnba Adam. ẹ máa gbọ́ mi tẹ bá ní generation tá a wà yìí ni pé ká dárúkọ. àbúṣà ti tọ́lẹ̀. kẹrí tí èèyàn bá ẹ tí kú wọn ò tí lè pè lóòṣà tó ti yé yín
téèyàn bá etí kí ló wá gbé Sunday Igboho gbà ẹ. àti Gani Adams gbà náà jẹ́ òòṣà. wọ́n jẹ́ kó yé because kì í ṣèyàn bíi tiyín ẹ̀ ṣe sàwáwù ọ̀nà jìn síra yín orúkọ tó lè ṣe tó lè fi agbára ṣe ẹ̀ lè ṣe. ní kí ni ẹ lè máa dọ́nu. bí kí ló lè ṣe kí lè ṣe ní ẹ jẹ́ kí n sọ kan fún yín ẹ tí ká máa àgì ṣẹ́rí ẹ lè máa dán ẹnu kẹ máa wà lẹ́kọ̀ọ́ fún kẹ máa jọ máa fẹnu sọ bọ̀ tó máa jọ gbé yín dúró ní pé ókè o àwọn aráàlú ẹ bí yìí o àwọn èèyàn ti kógun wọbẹ o àbẹ́ ẹ̀yìn náà o ilé àdúgbò yìí o àwọn bọ́ìsì kan ti wọbẹ o ẹ lè jáde síta. wàláhì mo lè jáde torí mi ìdá jáde náà máa pọ̀ tó máa jáde ṣé Sunday nìkan ló ń dá jáde ni ó ṣe ń kírò lẹ́yìn. nǹkan tẹ́ ò tẹ̀ níbi tẹ́ fẹ́ lọ lẹ́ǹkan. ẹni sùúrù ṣé tẹ bá jáde gbogbo ìjàmúdákẹ́kẹ́ yẹn kò tí ì tó nǹkan táwọn boys ń dánwò ní Ṣómólú. ìjàmúdákẹ́kẹ́ mélòó ni ìjàmúdákẹ́ ẹ máa gbọ́ àdúgbò mi ṣé àwọn tó ń dìtà mọ ẹ̀ka ẹ̀fẹ́ tó ń tẹ̀ka kiri ṣé ẹ̀yin tóun nìkan ló dájà. òòṣà tíjọba gbé ẹ̀kú ẹ̀ lọ sí Àbújá ṣé ẹ̀ ní ṣe o tán parade. tí wọ́n bá wọ àdúgbò yín sí pé àwọn bọ́ọ̀sì kan fẹ́ wá jà sí ẹ gbà mí. wọ́n á lè máa lò kéwù lè máa kà ẹ̀ ní lóògùn ẹ̀ ní ṣoògùn àbí. kò só ìbọn la máa lo ìbọn torí ìbọn náà ìbọn fún wa. ẹ̀yin lè dúró ni ẹ máa fẹnu já búrẹ́dì jàre ẹ̀yin máa dúró ti máa ẹ̀yin lè fẹ́. ẹgbẹ́ iṣẹ́ ìgan dúró wà tó wá ń jò ní iṣẹ́ ìgbó. ẹ̀yin fẹnu já búrẹ́dì iṣẹ́ ìgan wà tó wá ń jò. ẹ̀yin kọ́ ni dáàdi gbà sá lọ níwọ̀n ṣe é kọ́jọ̀ bẹ́ẹ̀ sí gan. ẹjọ́ ẹ ní sùúrù ẹjọ́ kọ́jọ̀ ẹ bẹ́ẹ̀ ní sí sùúrù gan ẹ máa broda bẹ́ẹ̀ ni. Èjìdé ẹ ní sùúrù sàlámù àlékún bàbá ẹ má bínú broda Èjìdé àbí ẹ má bínú mo ní question kan fún yín sà. mo wà pẹ̀lú yín. ìjẹ́jẹ́ mọ̀ yìí pé àwọn òyìnbó wọn ní oògùn rárá nígbà tán dé tán wá ń kó táwọn bàbá wa ń kó wa lẹ́rú fún wọn. ẹ̀yin lẹ rò bẹ́ẹ̀. ẹ ní sùúrù ẹ máa gbọ́ sà táwọn bàbá wa dé tán kó wa lẹ́rú fún wọn. ìjẹ́jẹ́ mọ̀ yìí pé irin náà fi máa dè wá lẹ́nu tí wọ́n fi máa kó wa lọ pẹ́rú. ìjẹ́jẹ́ mọ̀ pé orí omi Ọ̀ṣun ò dẹ̀ rò pé àwọn ọmọ náà ń kó lọ yìí. àwọn ọmọ mi náà ń kó lọ yìí jẹ́ kí n bà irin wọn jẹ́ ṣé kò yẹ yín ìyẹn bẹ́ẹ̀ yẹn another one ní pé mo wá tún fẹ́ ṣe mọ̀ yín pé ìjẹ́jẹ́ mọ̀ pé mo sọ̀rọ̀ àwọn irúmọlẹ̀ wa wọ́n ń gba atẹ́gùn nínú mùsíọ̀mù báyìí. dáadáa irúmọlẹ̀ láwọn èṣù àwọn oríṣiríṣi èrè àwọn pípù yìí tí wọ́n ṣe ń gba atẹ́gùn nínú mùsíọ̀mù ṣẹ́ẹ̀mọ̀ ẹni sùúrù dàdídàlé ẹ má dàrú ṣé lóòótọ́ ni ṣe mọ̀ bẹ́ẹ̀ àbẹ́ mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń gba atẹ́gùn nínú mùsíọ̀mù. irọ́ lẹ̀ ń pa fúnra yín mo tó bá ti yé ní ẹ máa béèrè ẹ máa pẹ̀lú kíkọ́ á lọ wọ̀ wọ́n náà. iye tán ara yín jẹ pẹ̀lú ìwà ìbàjẹ́. èjì ẹdẹ ṣẹ́rí lákọ̀ọ́kọ́ mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ustaz mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. ẹni sùúrù èjì ẹdẹ later run from argument ẹni sùúrù ẹ kọ́kọ́ gbà náà ipa àwọn bàbá yìí lóòótọ́ àwọn nígbà tó kó wa tán táwa kóyìnbó tó kó wa lẹ́rú àwọn pípù yìí ordinary ṣìnàpù pẹ̀lú gbogbo ògùn olórí burúkú tí wọ́n ní ọ̀nà fi ń gba ọmọ lọ́wọ́. ìtàn rọ́lẹ̀ ń sọ mọ̀ tàn rárá. so ẹ̀yin ò dé Badagry. mọ ìtàn ẹyọ kan báyìí. ẹ̀yin sẹ́yìn ò dé Badagry sáwọn ìjọba náà ń parọ́ ni. wọ́n fi ṣìnàpù wọ́n fi ṣìnàpù àwọn tó ti bàbá ńlá wa ṣẹpẹtẹ ẹsẹ rẹ mọ òun lọ mú wọn wá fi ọtí gba nǹkan lọ́wọ́ wọn ẹgbẹ ìmọ̀kọ tẹ̀ sọ ọ̀pẹ látara ọ̀pẹ lọ́tí. ṣé ẹ mọ ọ̀mbrẹ́là ẹ mọ èèyàn tí wọ́n fi ọ̀mbrẹ́là gbà. irọ́ lẹ̀ ń pa fúnra yín ni tó ti yé yín. ni wọ́n fi ọ̀mbrẹ́là gbà ẹrú. mi ìbá ìṣẹ́rí ẹ̀ broda yìí ẹ wo ìtàn tẹ̀ ń sọ ẹ drop o bàbá yìí wọ́n ti digress wọ́n ti fẹ́ sọjà argument ẹ drop o wọ́n understand nǹkan tẹ̀ ń béèrè. ẹ jẹ́ kí sórí ìrọ́bì tí báwo ṣèjọba náà ń parọ́ ni torí kò wá Badagry. ọmọ èṣù mi wo ló wà ń bí jàre. ẹ jẹ́ káwọn tó jẹ́ láwọn gbogbo kọ́gùn kéwà he is talking different thing in term. kódà ọmọ Gánà náà gbọ́ wọn pé lóòṣà. òòṣà tó ríbọn tó sá lọ tó gbé ìkùlé sá lọ tó gbé gbogbo ẹ̀kọ́ ẹ̀dá Àbújá lẹ́yìn sọ pé ó lágbára. ọ̀rọ̀ Sunday Igboho tẹ̀ ń sọ yìí gbogbo ìjà tí Sunday Igboho jà ní Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ṣótì tó jà táwọn nǹkan táwọn boys náwó ní Ṣómólú. ìjà ní nǹkan tó ń tẹ̀ ń sọ street fighting. street fighting ni. ogun bíjà mélòó nìyẹn. ìjà tí ò tó jáde Àràbà. ó dùn mí pé wọ́n da ìyẹn rú ni. ìjà tí ò tó jáde Àràbà tí wọ́n mú ṣe. Sunday Igboho láyé nuclear weapon táyé yín fẹ́ bàjẹ́ ni. kò ṣe láyé machine gun gbogbo nǹkan tá a rí tán parí Àbújá gbogbo tó wọ̀ káàkiri náà kọ́ yẹn lójú ìbọn. ọmọ èṣù olójú wa ni ẹ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. wàá sáńtì láì.
Sheikh Sars Jamiu ẹjọ́ tó lè tọ́ lọ́rùn ẹ bá fẹ́ kí àwọn èèyàn máa bá wa debate àwọn ọ̀rọ̀ ẹ bá wa wá ẹni tó wà intellectual we want people who are intellectually sound. That guy is intellectually incapable to have a sensible conversation with people around here. Because if someone doesn't even understand what is being displayed in Badagry, what is being displayed in the UK Museum, I can go there today and show you our issue in the UK Museum. Simple. So that guy is intellectually incapable. Afa Jamiu ẹjọ́, yìí tó wà capable nù tó bá nílà káyè bá máa gbé wọn sókè. When I'm speaking with people who are man sọ fún pé àwa ọmọ Mùsùlùmí àti law school àti lọ kàwé kéwù ní kọ́kọ́ la kà mọ́ àti mọ̀ Kùránì àti mọ̀wé yìí tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ nínú yín gan atúmọ̀ jù wọn lọ. ó yẹ yìí tó fẹ́ bá àwọn ọmọ Mùsùlùmí sọ̀rọ̀ nínú yín ó gbọ́dọ̀ nílà káyè tó dáwà ọmọ Mùsùlùmí àti ka Kùránì àti law school èmi tí mo bá yín sọ̀rọ̀ àfáà ni mi mo jáde lè kéwù and I'm an accountant and I practice in the UK. So if you want to come to me to talk, I should see ó yẹ kó nílà káyè òun lèmi ò ṣe kí n bá wọn sọ̀rọ̀ o ẹ̀yin lẹ́lágbára àti máa bá wọn sọ̀rọ̀ inú ọmọ bí èmi ni inú ti ń bí mi látàárọ̀. Sùúrù ni. Èmi ò lè ní sùúrù ẹ̀ inú ti ń bí mi pé how can someone be here àgbàlagbà tí ò kankan ò tiẹ̀ yé. No ṣe pé no ṣe rí wọ́n ti indoctrinate wọn ni ẹ̀pọ̀ ọmọ ìṣù ni wọ́n ẹlẹ́gbà tí ṣùwà láyé gan kò máa wọ́n ti ń jà ẹ má jà bú. I have a question. Yeah. Because my very brave ni pé. Anonymous ọmọ ìṣù ni. Ẹ fọ́ mi ìṣúlẹ̀ mi ò believe nínú religion kankan, so you understand. Okay. Because my question for yes. Because my very brave ni pé tó máa ń kírun àwọn kí ni tó máa ń recite ní Arabic why tó fi lè kírun ní Yorùbá. àsọ̀rọ̀ Islam ń bì. Ìṣẹ̀ṣe àti òrìṣà là ń sọ bí. But èmi ò believe nínú ìṣẹ̀ṣe òrìṣà Islam. You don't need to come up then. Wọ́n ṣe ń ṣàlàyé fún yín ní alábòsí. Mr. ẹnìkan wà sáré bẹ́ẹ̀ ń gbé bí akẹ́gùn pé gbégun kè. You bring him up to come and talk. Kò gbé kinní wá kò send request sí. Because there's no point kí o come and sọ̀rọ̀ tó make sense. Question. Kò send request kí ẹ wo kíkó kinní bọ̀. Ọmọ oyè. Ọmọ oyè ò send request. Hello Eniola. Yes, I can. Ọmọ èṣù lẹ́yìn. Bẹ́ẹ̀ni. Okay. À ń gbọ́ yín o. No, ẹ ti bèrè mo ní bẹ́ẹ̀ ni. No ṣé irúnmọlẹ̀ lè ṣù. Bẹ́ẹ̀ni sà. Now irúnmọlẹ̀ èjì ẹdẹ tó kù òbí sì sọ pé irúnmọlẹ̀ ló fẹ́ irúnmọlẹ̀ náà fi bí èèyàn ṣó pọ̀ sí lóòótọ́ ni. Ẹ ṣé. Tá a bá ń sọ̀rọ̀ nípa irúnmọlẹ̀. Okay. Èèyàn náà ni gbogbo wa. Ní gbogbo wọn. Gbogbo àtàwa gbogbo wa. Irọ́ ẹ̀ gẹ́tì ẹ ti ń dà pọ̀ o. Okay. Ṣé ẹ pé irúnmọlẹ̀ wọ́n rọ̀ látọ̀run wá ni kí wọ́n bí wọn. Okay. Èèyàn wọ́n bí wa ni. Sọ àwọn èlé jẹ́ èèyàn. Báwo ni wọ́n ṣe bí èèyàn? Ẹ ṣeun bàbá àti ìyá wa ló so wọ́n ló pọ̀ mọ́ra wọn tán fi lóyún wa fóṣù 9 tán ebi wọn káyé. Àsìn báwo làwọn fún ọrùn mẹ́sàn-án tí ọmọkùnrin ń sùn. Èèyàn tó ń bí èèyàn yẹn báwo lèèyàn yẹn ṣe exist láì ṣe pé irúnmọlẹ̀ ló bí iná nìkan tí mò ń sọ ṣebí language làwa fi sọ pé èèyàn ni wá language la fi sọ pé ìkan irúnmọlẹ̀ we are talking of ẹ̀dá ṣe ṣẹ̀dá ẹ̀ àwọn first being àwọn là ń pè ní irúnmọlẹ̀ àwọn náà dẹ̀ ṣẹ̀dá títí wa láti jẹ́ pé àfi exist. Ìyẹn ò possible now. Wúrà ẹjọ́ ní sùúrù ẹjọ́ ẹ má bínú ta. No ẹ̀yin lẹ understand me. Ẹniọlá ẹ̀rí nǹkan tẹ́ sọ yẹn níbo la ti máa rí ẹ̀rí yẹn. Ẹsẹ̀ fáwọn ló sọ bẹ́ẹ̀. Èyí wípé irúnmọlẹ̀ náà bí wa. Báwo wá lèèyàn ṣe exist? No ẹbí ẹ̀rí là ń béèrè bá a ṣe máa mọ̀ náà nìyẹn.
This is common sense. You know, common sense. Common sense. No. Okay. Okay. No, come on now. Ẹ máa gbọ́ mi sà, ẹ máa gbọ́ mi sà. Ṣé nígbà tí a rí ìwé kan tó sọ fún wa pé Yerùpẹ̀ náà fi mọ wá? Yes, ìwé sọ ni. Evidence nìyẹn. Ẹ máa gbọ́ ó sọ ni. Which I don't believe cause èmi ò kì í ṣe Yerùpẹ̀. Ẹ̀yin náà evidence yín wà. Evidence ni pé ìgbà tẹ́ ti lé ń dákọ̀ irúnmọlẹ̀ báyìí tẹ́yìn believe pé there is people tó jẹ́ pé irúnmọlẹ̀ ni wọ́n. Èmi lè sọ pé àwọn náà bí àwa ènìyàn. Àwọn ò gbàgbọ́. Ṣé ẹ̀yin gbàgbọ́ pé Adam àti àgbàgbọ́ pé irúnmọlẹ̀ kan wà lọ́wọ́ bá má sọ̀rọ̀ lé lórí pé ìkan irúnmọlẹ̀ ìkan ènìyàn. Ẹ̀yin gbàgbọ́ pé ẹ máa gbọ́ Ẹniọlá ẹnìkan bọ́lẹ̀ ń sìn èjìdẹ ló ń jẹ́ òun ló sọ pé irúnmọlẹ̀ wà àwọn ògbà pé irúnmọlẹ̀ wà àgbàgbọ́ pé èèyàn ni gbogbo wọn ẹni oríṣàdá ni wọ́n. Pé nǹkan tẹ́mi náà sọ tẹ́ bá understand èmi ẹ mọ̀ pé mo sọ náà sí pé àti àwọn àti àwa pé èèyàn ẹ bá gbọ́ mi dáadáa o. Àwọn wo. Ẹgbọ́n gbà tí mo sọ bẹ́ẹ̀ lẹ́kan. Kò sí irúnmọlẹ̀ ní túmọ̀ èèyàn ní gbogbo wa. Èèyàn ní gbogbo wa. Kò sí irúnmọlẹ̀ ẹ ti clear náà. You understand? But ṣé mọ̀ pé ayé àwọn yẹn kò kí ń ṣe sẹ́ńtírù tí wá ń bì báyìí. Àwa connect mọ́ nature mọ́. Àwọn connect mọ́ nature láti ṣe gbogbo nǹkan. Wọ́n ní agbára wọn power wà. Níbo ẹ̀rí ẹ̀dá agbára wo ni wọ́n ní ojú òkú ẹ ṣe wọ́n connect mọ́ nature débi wípé. ẹni sùúrù brother yìí tí wọ́n ti parọ́ kan wọ́n sọ yìí pé tá a bá sọ yìí pé irúnmọlẹ̀ ò sí ta ló wá dá èèyàn ta ni ẹni àkọ́kọ́ èèyàn. wọ́n ti bọ́lẹ̀ ń bẹ̀. wọ́n ti bọ́lẹ̀ ń bẹ̀. Kò sábò sí ń bẹ̀ sà. Nínú scripture ẹ má bẹ̀rẹ̀ sà nínú scripture tó dọ̀ yín. Ẹ má sọ yín lọ. Nínú scripture tí nínú scripture tí ẹ má bẹ̀rẹ̀ sà ẹ má bẹ̀rẹ̀ sà. Nínú scripture tí báwo lẹ́yìn ṣe bílíì pé Ọlọ́run ṣe dá gbogbo èèyàn. Kémi ni mò ń sọ̀rọ̀ lọ́wọ́ àbí. Ọ̀rọ̀ scripture ti wá ẹ dúró is a question. Ẹ jẹ́ kí Ẹniọlá ṣe tán ẹ jẹ́ ká máa ṣe kọ̀ọ̀kan so that we can learn. Ẹniọlá ẹ máa lọ. Okay. Yes. Àwọn connect to nature. Wọ́n understand gbogbo nǹkan. Wọ́n understand igi. Gbogbo nǹkan tó wà láyé yìí ló ń sọ̀rọ̀. Wọ́n understand everything. Wọ́n understand. Bí kí ni Ẹniọlá bí kí ni bí kí ló ń sọ̀rọ̀. Ẹ̀kúlé o. Gbogbo sí. So basically àwọn báwo ni ẹ máa gbọ́ mi. Now ẹranko tó jẹ́ pé àwọn sì ń follow lineage bí wọ́n ṣe exist. Tẹ́ranko bá gbóòórùn ewé kan ó ti mọ iṣẹ́ tí ewé yẹn máa ṣe lára òun kó tó di bó máa jẹ́ àìbẹ́ẹ̀kọ́ these are the first being tẹ́ pé yes wọ́n understand gbogbo nǹkan tán. Ìyẹn àwọn èèyàn gba yẹn. Yes, that is it. So kí wọ́n ti fi understand ewé wọn. Báwo lè ṣe fẹ́ understand ẹ̀ láì ṣe pé ẹ̀kọ́ tí wọ́n bá sọ fún yín pé ewé Akíntọ́lá pé nǹkan tó ń ṣiṣẹ́ fún ni ẹ̀yin ò lè mọ̀ ẹ̀yin kan máa já tí ẹ̀yin ò mọ̀. Ẹ jẹ́ má bínú broda Ẹniọlá. Ẹ̀yin ò mọ̀ kankan ṣebí dókítà ló lè sọ fún yín pé ẹ̀fọ́ dá ṣé yín mọ̀ bóyá ẹ̀fọ́ dá ni. Mo bọ̀ bọ́dà Ẹniọlá ṣé àwọn ẹranko tó ń mọ ewé yẹn ta ló kó àwọn ẹ̀ ẹ ṣe that's why I said this is common sense. Àbáwọn bàbá yín ló kó wọn léwé. Ẹ máa gbọ́ ṣe rí ṣé story ni màá pè tí àwàtàwà láyé ń sìn story tó wà lórí oníkálukú wa very different ó yàtọ̀ gidi gan. So ìdí tí mo fi lo ẹranko ni wípé kò sẹ́nì kankan tó lè change wọn. Wọ́n ti change àwa. Ta ló change wa? Wọ́n ti change wa totally. Ta ló change wa? Mọ̀ pé ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wáyé ọ̀tọ̀ ní nǹkan tẹ́ believe as a Muslim. Wọ́n wá change wa máwọn rúmọlẹ̀ wa lọ́wọ́ ó mà ṣe o. Ẹ tẹ̀ ní sùúrù brother Ẹniọlá ẹni sùúrù kẹ́ tó lọ mo fẹ́ béèrè question. Ustaz ajá ẹjọ ẹ ká ṣètò ọ̀rọ̀ yìí báyìí
bọ́dá ni ọlá. ẹ má bínú broda kúlẹ̀ a máa tẹ́tù ẹgbẹ́ ní bàbá akínyìn o ẹgbẹ́ má bínú. wọn á pòsì wọn gbádùn lẹ́kṣọ̀ yín. broda Eniola ẹni sùúrù mo fẹ́ béèrè last question kí n tó hand over yín fún broda kúlẹ̀ ṣé mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé ẹ láwọn rúmọlẹ̀ yẹn wọ́n connect ẹ jọ tí àwọn rúmọlẹ̀ yẹn ṣé wọ́n connect mọ́ ṣáàkì náà nínú odò wọ́n rí aláìsí pé ó ní àwọn sonar kọ̀ọ̀kan wọ́n rí aláìsí pé ó ní àwọn you know ó ní bíi feelings tó jẹ́ pé more than like mostly like human feelings ṣé wọ́n connect mọ́ àwọn yẹn àbí báwo ni. everything. Okay, bọ́dá ni ọlá ẹ káàbọ̀ bọ́dá ni ọlá ẹ mọ tí mo fẹ́ ṣe brọ́dà mi ẹjọ́ tó lọ́yìn ẹjọ́ ní sọ̀sà. ẹjọ́ jẹ́ kí a settle náà kẹ́ tó sọ̀rọ̀ sà. bọ́dá ni ọlá ẹjọ́ mo fẹ́ convince yín tí n bá ti convince yín mo fẹ́ kẹ́yìn náà lè convince mi ọ̀rọ̀ tẹ́ bá ń sọ mo fẹ́ sọ nǹkan méjì nsìn màá dẹ̀ try as much as possible to convince you to believe what I want to say. You know, if I try to convince you to believe, you might not believe. But at least I have tried to convince you with a lot of evidences. Èmi fẹ́ sọ fún yín pé Ọlọ́run ọba Allah ló dá gbogbo nǹkan. Bí ṣe bá convince yín ni pé ó sọ fún àwa nínú Quran pé inna khalaqnakum min dhakarin wa unsa wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu. Màá tú o, màá interpret ẹ, màá ẹni sọ̀rọ̀. Ó ní pé èmi Ọlọ́run mo dá yín látara obìnrin kan àti ọkùnrin kan mo wá dá yín ní ìletò sí ìletò àti ẹbí sí ẹbí kẹ́ni bá dára yín mọ̀. Number one, mo tún wá fẹ́ sọ fún yín pé Ọlọ́run ọba Allah mo wá fẹ́ sọ pé Ọlọ́run ọba Allah ló rán òjíṣẹ́ Ànábì Muhammad sí wa. A dẹ̀ ní evidence fún nǹkan tá à ń sọ nínú Kùránì pé inna arsalnaka ilal alamin pé èmi Ọlọ́run ni mo rán wa Ànábì sí gbogbo ayé. Ẹ wá jọ̀ọ́ ẹ convince me, at least ẹ try láti convince èmi náà pẹ̀lú evidence láti inú odù Ifá wípé irúnmọlẹ̀ rèé o èṣù rèé o Olódùmarè ló dá gbogbo wa o. Ẹ convince èmi náà ẹ rí pé mo ti try. ṣé Muslim group ni ẹ̀yin tẹ̀ wọ́n nígbà yẹn ṣé Muslim group ni àwọn ìgbà bí Yorùbá question tèmi nìyẹn o. Yorùbá ni wá. ẹ drop mind jáde kí là ń sọ lẹ́nu Fúlàní náà ń sọ lẹ́nu. mo béèrè ní náà bùrẹ́ nìkan sọ kéwù bẹ̀ yẹn kó drop ara yín drop ara yín drop ara yín tẹ́lẹ̀ kí ni sọ̀rọ̀ kẹ́yìn kí ni sọ̀rọ̀ tí a fẹ́ kéèyàn dá sí kéèyàn má dá sí ẹnìkan ka kéwù bẹ̀ yẹn ṣé kéwù Yorùbá ń kéwù ni ṣé Yorùbá ń kéwù ṣé Yorùbá ní kéwù. ẹni sùúrù. wọ́n bí dé pẹ̀lú tribal by country. Naam. Mr. Akunle ẹ sọ́nsìn pé ẹ convince mi pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ ni pé Allah ló dá gbogbo nǹkan tó dẹ̀ rán nígbàgbọ́ tiwa bẹ́ẹ̀ ni. nígbàgbọ́ tiyín ẹ ṣe ọ̀rọ̀ tẹ́ sọ́nsìn ká sọ wípé ó ẹ̀ṣẹ̀ jẹ jáde láàrin ọmọ ènìyàn in 1004 plus ìnà ẹ̀ṣẹ̀ gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ ṣe Mr. Eniola mo gbọ́ Mr. Eniola ẹ ṣe mo mọ̀ pé kò yé yín so 1400 years ago kọ́ ló jẹyọ ìgbà wo ni ẹ ṣe ó ti jẹyọ more than 10,000 years ago màá fún yín evidence ẹ kò fẹ́ convince yín pé mo try to convince yín. Yes, náà ni. During the time of Jacob in the Bible when he was going to die when he wanted to die he said, "Oh you my children, oh you my children." And let's go inside Bible. Aya Kùránì mò ń kà fún yín mo kàn fẹ́ fi tú fún yín kẹ́lẹ́ bá wọn kó wà ní báyìí. Irọ́ ẹ sọ̀rọ̀ tó wà nù Kùránì gangan. Nínú Kùránì ẹ ṣe àṣẹjá mi ẹni sùúrù àṣẹjá tó yẹ pé ẹ̀rọ fẹ́ ni ó yá ẹni sùúrù nínú Kùránì am kuntum shuhada nígbà tí jẹ́ ànábì Yakub fẹ́ kú ìdí hadara Yakub al-maut nígbà tí kú dé wá bá ìzìkọ́ lálébà ní ó wá sọ fún àwọn ọmọ ẹ̀ pé mọ̀ọ́kánà ta'budu min ba'di Ọlọ́run bá olè máa sìnkì tó Ọlọ́run bá olè máa sìnkì tí ń bá kú tán kọlu àwọn ọmọ sọ pé nàbúdù ìlàhàkà a máa sin Ọlọ́run ọba tó dá ẹ wá ìlà àbá ìka Ibrahim Ọlọ́run ọba tó dá bàbá tó bí ànábì Abraham in the Bible wá Isaac ànábì Isaac Isaac in the Bible ìlàhàn wà ìdàm Ọlọ́run ọba ẹyọ kan ṣo wà nahanu lahu muslimun a máa jẹ́ mùsùlùmí fún. I'm talking about
43 generations before the Prophet of Allah was born. Because there were 43 generations between Prophet Ismail and Prophet Muhammad sallallahu alaihi wasallam. Now, I need you to convince me too. Have I been able to convince you? Ẹ ṣe sá, ọ̀rọ̀ tẹ́ tún sọ ń sìn náà, ẹ sì ń sọ̀rọ̀ ọgbà tí Ànábì sì sọ ń gba 1000 plus. Ṣé Yakubu ló sọ gbogbo ọ̀rọ̀ yìí ni? Yes, Ànábì Yakubu ló sọ. Ṣé Ànábì ló sọ fẹ́yìn ni? Àbí Yakubu? Ànábì kan ló sọ fún wa. Àwa ni. Àmọ́ nǹkan tó Brother Kule, ẹ má jà dára. Mo ti gẹ́sì plate àwọn ẹ̀rí years ago ni a ti gbọ́. Mo ti gẹ́sì plate ẹ̀yin náà fi ẹ̀wà fún wa lẹ́rìí. Ẹ fún wa lẹ́rìí. Wà jẹ́ 15 years ago. Kò bá jẹ́ 2 years ago. Ẹja rẹ̀rì tí náà. Ẹja rẹ̀rì tí. Láti àní wọ́n sọ. Ẹ̀yin ẹ̀fọ́ alẹ́rì tí. Ó yẹ yẹn sọ fún wa níbi títí tí yín wà. Láti àná sọ. Ó sọ fún wa lẹ́nìí. Ó yẹ fún wa lẹ́rìí. Ẹ ṣe ìgbà tí èmi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo sọ fún yín pé this is common sense. God. Ẹ máa tí ní ìdí ẹ pé kò sí evidence common sense. Ẹni sùúrù brother Eniola. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi ìgbà tó ń sọ̀rọ̀ sí ó yẹ kí n wọnú ọ̀rọ̀ tó ń sọ bó mo fi wọ́n náà balẹ̀ kan fi sọ̀rọ̀ tán. Àbá jẹ́ kẹ̀ sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Okay, sọ̀rọ̀ tí máa sọ máa ń ẹni sùúrù wọ́n máa sọ̀rọ̀ jẹ́kọ́ sọ̀rọ̀. wọ́n máa sọ̀rọ̀ ẹni sùúrù. Ṣé mi sá fún ẹlẹ́sìn kan fi sọ gbọ́rọ̀ tán sọ? Alẹ́ máa sọ̀rọ̀ ẹni sùúrù sẹ́ ẹ máa sọ̀rọ̀. Ok, ṣé mo ti answer question tí Mr. Kunle béèrè báyìí? Ẹ máa dáhùn papọ̀ ni ẹ má mute mi wọ́n ọdún sọ̀rọ̀ ẹni sùúrù bí nǹkan bí ìsọ. Ẹ ṣàlàyé fún mi gẹ́gẹ́ bí ọmọ kékeré tí ò tí ní common sense. Ẹ ṣàlàyé ọmọ kékeré lèmi sì yìí mo dẹ̀ ń dàgbà mo fẹ́ mọ̀ nípa ilẹ̀ bàbá mi ọmọ ọdún 5 ẹ ṣàlàyé fún mi gẹ́gẹ́ bí ọmọdé tí ò tí ì ní kọ́mọ. Ó yá. A dà fún yín torí wọ́n ti sọ nínú ìwé kan náà pé torí irú yín ní ìjọba Ọlọ́run ẹ̀yin kékeré wọ́n sọ pé ẹ̀yin kékeré torí ẹ̀rọ ayé gbọ́. Ṣé rí existence of woman being get. Èdè ìdílé máa gbé wọlé ní ìka fún wa ní ẹsẹ̀ Ifá tó sọ bẹ́ẹ̀ o. Kò sí nǹkan tó ń jẹ́ wípé ẹnìkan ló sọ báyìí ṣe get mi tẹ bá ń sọ̀rọ̀ Ifá náà àwọn ọ̀jọ̀gbọ́n àwọn náà kó Ifá jọ láti fi máa darí ara wọn etiquette mo sọ síwájú pé everybody was connected to nature before òǹkálukú wọn mọ nǹkan tí wọ́n ń ṣe kò dìgbà tí wọ́n bá tó fi àtàmàtàmọ̀. ṣé máa jẹ́ kí n sọ̀rọ̀. Ẹ máa sọ̀rọ̀ lọ. Ẹ máa ya tí n bá sọ̀rọ̀ tán tí kò bá tẹ́yìn lọ́rùn ṣe à ń pé believe mi náà lè change ti tèmi èmi náà dẹ̀ lè change yín àjọ ń fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ni. Everybody wọn ló wà connected ìgbà tí gbà ń gun orí ìgbà lọ́dọ̀ wọn ní ayé wọn gbà yẹn ó ní wọn kò lè ti fàjọ ìpè òkè ó yá a gbọ́dọ̀ ní nǹkan báyìí ká fi máa wo ká fi máa ṣe nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àṣe history kó máa jẹ́ ìtàn wa òun ní Ifá tẹ̀ ń wò yẹn torí tẹ bá ń béèrè nǹkan míì pé ẹ yá ẹ fún wa ní evidence. Bàbá gẹ́gẹ́ bí ọmọ ọdún 5 tó fẹ́ kọ̀ọ̀kan èjì ẹdẹ ti wà ń bí Ọlọ́run fẹ́ fún wa evidence láti inú odù Ifá ni mo gbé wọn wá sókè padà ẹjá fún wọn láìkọ́ fún wa evidence yẹn. Èjì ẹdẹ ẹ̀wọ̀n máìkì yín o. Èjì ẹdẹ ṣé ń gbọ́ mi. À ń gbọ́ yín. Ṣe rí àkọ́kọ́ èmi má ti sọ fásì yẹn sìn èmi máa bọ́lẹ̀ torí mi ní fẹ́ sọ̀rọ̀ jù pọ̀ mọ́ tó kọ́ sí mi ò torí ọ̀rọ̀ àrífín tó ti yé ẹ má sọ̀rọ̀ yìí lọ. Ẹni sùúrù ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà irú woman tó wọlé lẹ́ẹ̀kan tó sọ pé ayé wọn máa bàjẹ́ yẹn àlejò wa tó sọ̀rọ̀ fún mi má ṣe pé fún ẹni sùúrù woman Bilikisi yẹn. Àgbàwo ni mo sọ bẹ́ẹ̀ àwọn sọ bẹ́ẹ̀ broda ìjẹ́dẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ ẹ kí mo kọ́mẹ̀ntì nígbà tó sọ̀rọ̀ tó ṣépè yẹn ẹ kí mo kọ́mẹ̀ntì pé ẹlẹ́wọ̀n mo kọ́mẹ̀ntì ẹ kí mo kọ́mẹ̀ntì àpapọ̀ yẹn ṣépè yẹn mo tún kọ́mẹ̀ntì yẹn wẹ́ẹ́ ká fi yẹn lẹ̀. ẹni sùúrù máa yẹn gbọ́ nǹkan tí mo sọ yé rárá yín kọ́ ni mo tẹ̀ bá wí gan kódà máa ń tẹ́ ìwò yẹn ó ní pé ṣé ọmọ yòó ẹjọ́ brọ́dà mi ìgbà tẹ́yìn gbókùn kí là ń sọ
kí là ń sọ. ẹ má bínú ẹ sáré sọ torí mi ti convince alájà Balikisi o. lọ́wọ́ ẹni yẹn lọ́wọ́ ẹni yẹn tẹ́ni ẹ fẹ́ sọ tó fẹ́ fi sọ pé ó fẹ́ máa fi ọgbọ́n orí sọ. ó dẹ̀ má bínú ẹ fún wa lẹ́rìí. mo ti kó lórí yẹn ẹ má gbọ́ mi ọ̀rọ̀ Ifá kì í ṣe nǹkan tí wọ́n máa ń ro orí ìwòsàn. ẹni ọlá yìí ló ń bá wí yẹn o. ẹ máa kọ́ gbogbo nǹkan ló wà ní ẹsẹ̀ Ifá irú máa tẹ̀ ń bẹ̀rẹ̀ lọ́wọ́ yẹn tó ń sọ pé èèyàn ní gbogbo wa ibi tó yẹ sí ló sọ yẹn ẹgbẹ́fẹ̀ ẹsẹ̀ Ifá Ọ̀ṣun nígbà tí wọ́n rọ̀bọ̀ látòrun wá sáyé tí wọ́n yọ Ọ̀ṣun lẹ̀ tí nǹkan tó ń ṣe tí ò jọ tí wọ́n fi lọ tó fi dáfá tí Ifá fi ní Ẹlẹ́dùmarè sọ fún wọn pé èèyàn kan kò láàrin wọn tó jẹ́ obìnrin tó jọ́ṣun òun ni ó ní kọ́ńkọ́rọ̀ làwọ̀ ẹ̀wì ládó ọ̀run mú dẹ̀dẹ̀ kanlẹ̀ awo òde Ìjẹ̀ṣà o alákàn ló ń lọ sóde ẹkùn ló ń ṣàyàtọ̀ pẹ́ẹ́pẹ́ tó lókun abúfáfún gbarúmọlẹ̀ ojú kan tún abùfún gbarúmọlẹ̀ ojú kò sí o lọ́jọ́ tán tí kọ̀lé ọ̀run wọ̀ wá sítáyé tí gbogbo wọn ní wọn ò ní lè fi mọ jẹ́ tọ̀ṣun Ọ̀ṣun Òwúrà Olú àti wá fìmọ̀ jẹ́ tìyẹ àti fìmọ̀ jẹ́ tìyẹ òyeyé àpénímọ̀ àti fìmọ̀ jẹ́ tọ̀ṣun so òun ló jẹ́ ká mọ̀ pé irúmọlẹ̀ ní gbogbo àwọn tó ń bọ̀ ní ayé àti òun wá sí ayé. ẹsẹ̀ fáwọn nìyẹn. jáyé mọ̀ pa ni. ìbéèrè ni mo béèrè. kò sí fá ẹ máa gbọ́ kò sí fá tí ó sọ̀rọ̀ nípa Ọ̀rúnmìlà nípa Ọ̀rúnmọlẹ̀. alẹ́sẹ̀ fáwọn lẹ́kì fún wa yẹn. ẹ máa gbọ́ èjì ògbé sọ. èjì ògbé àbí. kì í ṣe fá kan ló ń sọ̀rọ̀ kì í ṣe fá kan ló ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó ti yé yín èjì ògbé sọ tó ti yé yín. wà á lè bá méjì ògbèdè. Ifá ò lẹ̀yìn mọ̀ ṣèbí Ifá story tàbá kọ sínú ìwé lè máa ń gbé ìbéèrè kí ni pírọ́blẹ́mù yín. ìbéèrè máa ń dìjà ni. ọ̀gbẹ́ni madam mabamu sọ pé wọ́n ti àdìsọ fún your age oníwọ̀n kejì sínú museum o ti lọ sókè fún oṣù ní Mẹ́kà ẹ pé Mẹ́kà yẹn yóò. ó ṣe ẹ̀yà ló ti bẹ̀rẹ̀ o. ṣọ́ọ̀tì nǹkan tó máa ń àtúrà àti àgbọ̀ ìdílé wáyé tẹ̀ ń ṣe báyìí. Mr. Kunle ẹ máa gbọ́ báyìí ṣe rí mo láìkí bí máa yí ṣe kìfà ṣe rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé iṣẹ́ ni fún gbogbo wa tó yẹ ká jọ ṣe etiquette ṣe àgbẹ̀ ńgbà tán kí fáǹsìn wọ́n dárúkọ Adómọ wọ́n dárúkọ Ọ̀ṣun we name all these places. ẹ nà ṣáà èyí tẹ sọ òótọ́ yẹn náà ṣáà Ọ̀rúnmọlẹ̀ ló mú Adó wá we need to go back Adógan ti wà kó kí Ọ̀rúnmọlẹ̀ tó dé. existence la máa go back. ẹgbẹ́ ìjà yẹn lóòótọ́. a sọ wípé ṣe rí ọmọ èṣù ni mí Ifá ní nǹkan tí mo gbàgbọ́ but I believe wọ́n ti da nǹkan rú mọ́ wa lọ́wọ́ ni ìtàn ju bí tó wà yẹn lọ. ṣe rí Ifá níbi tí mo ṣe findings Ifá dé Ifá ò yẹ kó stop síbi tó wà yẹn kì í ṣe ibi tó wà yẹn ló yẹ kó stop sí gbogbo nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ nínú ìgbà ká sọ pé ìmọ̀ yẹn yé wa tó bí àwọn yẹn ṣe kínní yìí gbogbo nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ nínú ọdún kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ nínú ọjọ́ kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ nínú oṣù kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ nínú sẹ́ńtírì kọ̀ọ̀kan ó yẹ ká nínú odù tá a máa tì bọ̀ òun ló máa ṣàlàyé ìṣì wa lọ forever. But we don't do that again. Ibi táwọn bàbá yẹn ṣe dé la fílẹ̀ sí òun nìkan là ń kọ́. Irú nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin gbogbo wa lénìí ẹlẹ́sìn kristẹni dìde mùsùlùmí dìde oníṣẹ̀ṣe dìde ó yẹ kó níbi tó máa wà nínú ẹsẹ̀ Ifá in case generation tó ń bọ̀ in 2000 years coming to know kí la ti pass through sẹ́yìn. ẹ wá ẹni ọlá Ifá rí kan Ifá rọrọ Jésù o. ọ̀rọ̀ Jésù o oníjẹwé tún lẹ pèpè tó fi di Jésù o. ẹ̀yàn ṣe bí ọ̀rọ̀ àwọn bàbá àgbà yẹn nìyẹn. náà ẹsẹ̀ fọ́mà ní èjì ògbè ẹsẹ̀ ọ̀fà ni. inú ìgbàgbọ́ yẹ̀kú méjì ẹ̀kú méjì ni ọ̀yẹ̀kú méjì ni. a ní kò lè ṣẹlẹ̀ sẹ́ even ọ̀rọ̀ ànábì tá a bá bá nínú fẹ́. olówó láwà ní kẹ́bẹ̀tẹ̀ ó ṣe kíní kan bá ṣe. Ustaz Jamiu ẹ má bínú sáà ẹ jẹ́ kí n máa lọ. These people are not ready to have a conversation with us. ọkọ̀ fẹ́ fi làákà yìí wá ṣeré ni and I can't do that. I'm sorry, I have to go down. bẹ́ẹ̀ lè má fi làákà yìí wá ṣeré náà ká lọ sí school ká lọ kékeré kọ́ta máa gbọ́ nílé kí la lọ ṣe ń school for how many years. ẹgbẹ́ ọ̀kọ́ tẹ̀ ń sọ fún wa náà ẹ̀ ń sọ fún wa pé àwọn parents wa waste owó school tó sọ fún wa ní náà ẹ̀ wọ́n ṣe ń bá wa sọ̀rọ̀ náà ń tẹ̀ ń sọ fún wa nìyẹn náà. wípé Ẹniọlá mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín.
ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí àwọn irúnmọlẹ̀ yìí ṣé àwọn kan sì ní access sí wọn lónìí. ìṣẹ́jú márùn-ún a tún máa fi lọ o. ṣé àwọn kan sì ní access sí wọn lónìí tèmi eléyìí bẹ́ẹ̀ ṣe ń sọ. 5 minutes to go. Yes. ní ṣókí yes ẹ ṣe ẹ ní sùúrù ní ṣókí ni mo fẹ́ wọ́n ní access sí wọn ní much time mọ́. brother mi nígbà tán wá ní access sí wọn kí ló dé tí wọn wá lè bá wa pé orí wọn kàn jẹ́ ká mọ bí tá a ti ṣe wá kí ló dé tí wọn lè bá wa pé orí wa kàn jẹ́ ká mọ kókó bá a tiẹ̀ máa gbàgbọ́ bá a ní gbàgbọ́ is a different thing kẹ́nì kan bá wa pé orí wọn kó sọ history wa fún wa kó sọ gbogbo nǹkan tá a ti bá sùn kó wá jẹ́ ká mọ òótọ́ kí ló dé jẹ́ pé ẹni sùúrù kí ló dé jẹ́ pé àti fárun abẹ́ tẹ́ fi ṣògùn owó gbogbo nǹkan tó wà materialistic jẹ́ pé àwọn òyìnbó ló ṣe tẹ́ pé wọ́n tiẹ̀ ní bá yín sọ nǹkan bí àfi materialistic ni pé tó o bá lógun tí kinní kan bá ṣẹlẹ̀ ó ṣe jẹ́ pé gbogbo àwọn yẹn nìkan náà ń pariwo bẹ́ẹ̀ ṣe máa fèèyàn ṣògùn owó bẹ́ẹ̀ ṣe máa rúbọ ẹnu bẹ́ẹ̀ ṣe máa rúbọ kinní kan ṣé àwọn ò fẹ́ wà relevant yìí tí wọ́n bá fún wa lẹ́rìí sí yìí a máa gbé lọ sọ́dọ̀ àwọn scientist dẹ̀ máa bá wọ́n lè ṣiṣẹ́ lórí ẹ̀ kán wá prove jáde àbí kọ́ wa gangan wà fúnra ara wa. bíi kí nìyẹn àmì ẹ má tiẹ̀ dáhùn ẹ tiẹ̀ dáhùn pé kí ló dé tẹ́ pé àwọn tó wá ní access sí wọn lè bá wa pé orí wọn káàkiri mọ story wa káàkiri mọ ṣe ẹ ṣe ọyọ ajé kí n dá yẹn ṣe ẹni tẹ́ bá sọ wípé àbí kárúbọ kájá ewé òun nìkan ni a mọ̀ eléyìí ni ohun tí àwọn. mi ìbáyí sọ pé òun nìkan ni ẹ mọ̀ rúbọ nìkan kọ́ ẹ̀já ewé nìkan kọ́ bá a ṣe máa ṣògùn owó ní nǹkan tí mò ń sọ tẹ́ pé tó bá ti wá ṣẹ́ṣu ọ̀la adé á fún Ọ̀rúnmìlà ìgbà tí bàbá ò ní nǹkan kan. ẹ ti rí babaláwo kan tó ṣẹ́ṣu owó fún yàn rí ni. Ọ̀rúnmìlà ṣẹ́ṣu owó náà ó fọmọ ẹ̀ ṣe owó. níbo ẹ mọ̀ ẹ jẹ́ kí n gbé jáde fún yín. ṣé wọ́n náwó láyé Ọ̀rúnmìlà ní ìgbà wo ló ṣe invent owó. àwọn tí kì í náwó fún wọn ni. ṣé ẹni kọ́ ṣe kẹ́ mọ́ bíra yín ni wípé ṣé nǹkan tẹ́ ẹ sọ yìí ṣó ti exist ńgbà yẹn. ṣé kò sówó gbà mí. owó kí ni èyí bá gbàlagbà lẹ́yìn ustaz ìgbà wo náà ṣẹ̀ náwó ó yẹ kẹ́yìn lè sọ fáwọn àtàjọ ọmọ kékeré. ṣebí tó kọ́ lè fúnnú ẹsẹ̀ yín nìyẹn. sọ mọ́tò nípa ẹ̀ máa ṣe rí ẹ̀yin tó bá ti kọ̀ nǹkan fún báyìí ẹ nílé jókòó kẹrò fúnra yín pé nǹkan tó sọ ìṣòrí bẹ́ẹ̀ ẹ má gbogbo nǹkan tó máa kọ́kọ́ lẹ máa believe ṣé ti ń náwó ni owó èwo ṣé 5 naira ni àbí kọ́bọ̀ àbí sísì. tó túmọ̀ sí pé a máa dara àwọn àdàlágbà yẹn nínú nìyẹn o. àbí owó ẹyọ tán lọ ń kó láti inú omi kòkòrò inú omi lówó ẹyọ so ṣe èwo lóògùn owó tó Ọ̀rúnmìlà ṣe ṣe rí kí ṣe gbogbo nǹkan tó bá kọ́lẹ̀ I said it nígbà tí mo kọ́ wọlé this is common sense tá a gbọ́dọ̀ wọ̀kọ́ jókòó tí pé ọ̀rọ̀ tẹ́ni sọ irọ́ ni even bó jẹ́ nǹkan nílé yìí tẹ́ ẹ gbàgbọ́ gan tán bá sọ fún yín ẹ̀tọ́ nígbà mi ò yẹ kẹ́ ẹ gbàgbọ́ lórí ẹ̀ pé eléyìí tẹ́ sọ ìkòyí kò wọ́ọ̀kì. ẹ̀yà ọkọ àbá mi láàyè táìmù ti lọ. ẹ má bínú stars mo fẹ́ sáré ka olùfà yẹn ni. ẹ kó dùfẹ́ àti ṣé wọ́n ná ìgbà tí màá yẹn kó dùfẹ́ kan sí. ẹ̀yin ní nọ́lẹ́jì tó dùfà mo ló dárúkọ Adó ẹ máa gbọ́ ìgbà tí màá yẹn kó dùfẹ́ kan sí mo ló dárúkọ Adó ó dẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ system mo dẹ̀ ń jẹ́ kó yẹ pé àwa náà ní ìmúkínì ó lè máa sọ nípa ìgbà ayé bẹ̀rẹ̀. àwọn ògbàgbọ́ ní gbogbo tá à ń sọ yẹn. títí láì jẹ́ ìkorò díẹ̀ sí ayé àmọ́sùn ní jẹ ẹni tí kò jẹ ìpọ́njú rí kò máa dùn ọ̀rọ̀ ọ̀sánjá ọrún dọ̀pá ọrún òmùsùn pàápàá òjò kan sílẹ̀ adé àfún Ọ̀rúnmìlà nígbà tí ó fẹ́ fi ọmọ rẹ̀ alára ṣe oògùn owó wọ́n ní kí Ọ̀rúnmìlà kó lọ kí ló dé tí bàbá ń kánjú ayé Ọ̀rúnmìlà ní ẹni wáyé tí ò ní owó kò nílé ayé wá wọ́n ní kí Ọ̀rúnmìlà ṣe ẹbọ ó fi méjì kú ẹ̀ta ó bá gbàwó lọ ó bá fi ọmọ náà ṣe oṣoolẹ̀ owó bẹ́ẹ̀ ni ọ̀la. ẹ̀yin náà ẹ wo nǹkan tẹ́ ẹ kà yẹ
ẹ̀gbọ́n ẹ máa gbọ́ ni bẹ́ẹ̀ ni ọ̀la bẹ́ẹ̀ ni ọ̀la ọ̀run mi là ń pọ̀ sí ilé mélòó ló fẹ́ kọ́ ṣé mọ́tò ló fẹ́ rà ni fọ́pọ̀ àtọ̀dá ló fẹ́ rà ni. ẹ lọ bí ọ̀run mi là lérè. ẹ̀yin ni kẹ́kẹ́ ló fi là lérè. ṣe lọ jàre ẹ wò táìmù ti lọ má dọ̀lá já pàdé mo kí o gba àtàbí mo kí everybody ẹ wò ẹ ṣe òjò lọ́kọ̀lọ́ kọ́rẹ̀ ọlọ́wà sọ adé sọ̀rọ̀ tó bá dọ̀la láago mọ́kànlá pẹ̀lú ògo ọ̀la bẹ̀rẹ̀ ẹ̀ pé Jímọ̀ lè ní alẹ́ ibi ká lè fẹ́ lọ kí wọ́n ó jìnnà gan ọlọ́wà aṣọ àtayọ̀ ọ̀la. Ustaz ṣé ọ̀la yẹn ṣe nígbà tí Christian náà nàbí aláwo náà ni. irú aláwo ni o. aláwo náà sì ló kí sá.